ọkùnrin olókòkò mẹ́bí ẹ̀yin adarí ẹ̀sìn tẹ́ ń dó ọmọ ìjọ tẹ́ ń sọ pé ẹ lè fẹ́yàwó mi ẹ lè fẹ́yàwó méjì ẹ lè òfò ẹ wá ká yí òbò tẹ́ ti dó gbogbo ẹ̀yin olùṣọ́ gbogbo ẹ̀yin pastor in court gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń dó ọmọ ìjọ tẹ́lẹ̀ lè fẹ́yàwó ẹ lè fẹ́ wọn tẹ́ ẹ bá lè fẹ́yàwó kò yẹ kẹ́ ẹ lè dóbò náà òbò dídó wà fún ẹni tó lè fẹ́ ìyàwó ẹ fẹ́ wọn ẹ wá ń bá wọn sùn ṣe rí wípé ní deception nìyẹn hypocrisy náà sì ni ẹ gbé èèyàn sílé fún ọdún méjì ẹ tọrọ rẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń dó pastor tẹ́ ń dó olùṣọ́ ẹ má dó wọn mọ́ if they cannot marry you the right way let them go away ẹ yé wá solution lọ síbi tí ò sí solution nù ẹni tó bá ní medical problem ẹ gbé lọ sí hospital tó bá ní láti rí CBT ni kó ráwọn cognitive behavioral therapy kó ṣe nǹkan session wọn they will do the right thing at that time church kọ́ ni solution rẹ̀ hospital ló yẹ kó lọ nígbà yẹn bí a ti overrate gbogbo àwọn people yìí and yet they cannot see beyond their nose. àbí òye wa ń sìn kọ́lọ́n kó fẹ̀rù kọ́ ẹni tó ti kú everyone should go and correct their mistake. ó rọ́ǹgì fún ọkùnrin àtobìnrin tó ti fẹ́ra wọn ní correct way kí wọ́n gbéra wọn sílé kí wọ́n mọ̀ bára wọn sùn it is very wrongy. wọ́n wá ń sọ wọn wá ní sọ fokùn só mọ́lẹ̀ ni rárá ó dìgbà tó bá fokùn só mọ́lẹ̀ kó tó sọ wípé tó we cannot cohabit o mi tí ìfẹ́ mọ́ lọ sọ́dọ̀ yín tí n bá ṣe tán I will know what to do. then ẹ̀yin obìnrin náà lẹ́ẹ̀kan sí ẹ má wà too desperate débi pé kó lọ lé ọkùnrin ẹ lọ mọ́ gbé bẹ́ẹ̀ bẹ́yàn bá wà nǹkan ṣìpù gan téèyàn bá visit ara èèyàn gan kò gbúdọ̀ pọ̀ jù ìyẹn náà gbé wá ńlẹ̀ wá ti ń lo oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹ ti wá ń gbé bẹ́ẹ̀ iyì kí ló wà ń bẹ̀ mọ́ so àjọ nítorí Ọlọ́run tó bá wà nínú ilé ọkùnrin tí ò tí ì fẹ́ máa lọ lé yín ọkùnrin yìí ò ní fẹ́ tó bá sọ pé ìyàwó òun ti lọ àwọn ò tí ì divorce òun ò sì lè fẹ́ mi sọ fún kó sokó ẹ̀ lókùn sọ fún kó sokó rẹ̀ lókùn ẹ wá ń sọ pé wọn sólùsọ so mọ́lẹ̀ ni tí ò bá sí nínú consent olùsọ pé káwọn jọ mọ́ gbé sáǹjọ mọ́ gbé àwọn méjèèjì náà jọ consent láti jọ mọ́ gbé pọ̀ láti mọ́ cohabit olùṣọ́ yẹn in court yẹn òun ló yẹ kó correct kìíní yẹn pé no this is wrong. I don't judge. Ṣé judgment nìyẹn àbí correction of mistakes? Wọ́n ń correct àṣìṣe ni so that ẹ̀yin tó kù nínú irú attitude yẹn ẹ máa lè correct ìwà yín àti ìṣe yín. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nílé ọkùnrin tàbí tẹ́ ń bá ọkùnrin sùn all in the name pé ó ti sọ pé Christian ló in court tí ò lè fẹ́ yín ẹni tí ò bá lè fẹ́ yín náà kò yẹ kó lè bá yín sùn. Tí ò bá lágbára àti fẹ́yàwó lẹ́yìn tó ti lọ àbí ìtọ́ wà nù ilé then kò lágbára àti dóbò méjì náà. Now tẹ́ ẹ bá kíyèsí story àǹtí Tọ́pẹ́ yẹn ẹ ti rí wípé ó ṣeéṣe kó jẹ́ pé spiritual challenges tó ní ń ló wá solution lọ church but unfortunately the kind of solution tó need kọ́ lórí because okó náà padà fi lọ ọ̀rọ̀ ní ó sà kómokómo rò wá nǹkan kan ní ó precede ìkejì tó fi di wípé wọ́n jọ ń gbé bíi lọ́kọláya solution ló wà lọ church. Ìgbà tó dẹ̀ dé church the right solution she needed was not what she got. Okó náà fi lọ wọ́n wá compound the problem ẹ̀. Now ẹni tó wà in question yìí mo rí tí mọ́mì kan ṣe fídíò láti correct àṣìṣe yẹn àwọn kan sọ pé don't judge ṣé judgement nìyẹn àbí correction wọ́n ń correct ẹ̀yin míì tẹ́ tún sì wà nírú shoe yẹn. Ó wrong even kó tiẹ̀ wá sọ pé torí pọ́ùn ti fẹ́yàn méjì tó ti lọ ẹni tó fẹ́ tẹ́lẹ̀ tó lọ tó o bá fẹ́yàn míì ní the right way tẹ́ni tó ti lọ bá mọ̀ pé òun sì nídìí ẹ ó máa lọ gbé ẹ lọ ilé ẹjọ́ ni pé kí ló dé tó jẹ́ pé àwọn ò divorce àwọn kan wà separated ni o ò ní right láti fẹ́yàn míì lé òun lábí òfin bẹ́ẹ̀ àárín ìwà àtọ́lọ́run ò ní bàjẹ́ if you have paid the dowry of any woman tó bá gbé sínú ilé ó wá ṣe ń tó ṣe yẹn the right way ẹ wá ní wọ́n ra góòdì wọ́n tún tà and again gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lọ mọ́ ń fi àwọn ọkùnrin tán ti níyàwó rí so rí n tó ṣẹlẹ̀ sí tí the first woman ò fi dúró second woman ò dúró ìwọ náà ò lè dúró sínú ilé rẹ̀ and most àwọn adarí ẹ̀sìn tẹ́ mọ́ rí yìí obìnrin máa ń pọ̀ fún wọn so wọ́n máa ń rí obìnrin bíi non-entity obìnrin èé jọ wọ́n lójú obìnrin èé nítumọ̀ sí wọn.